gbogbo ìdílé Jésù gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́ ẹ gba ìyìn wa. Adúpẹ́ bí tí ẹ ti ń bá wa bá yín lógo níbi tí ẹ bá wa dé. Adúpẹ́ fún májẹ̀mú níbi tí ẹ tún ṣì mú wa lọ. Jehovah Jésù Kristi ọmọ Ọlọ́run ó yẹ gba ọpẹ́ wa. Àwa pápẹ́sẹ̀ lábẹ́ àpótí ti sẹ́yìn Olúwa dáríjì. Bàbá rí gbogbo ọ̀nà tá a ti gbà dẹ́ṣẹ̀. Yálà nípa tara tàbí nípa ti ẹ̀mí mímọ́ Olúwa dáríjì. Bíbélì bá ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò ẹ̀ṣẹ̀ fún ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Arúgbó ọjọ́ ṣùgbọ́n wà ń bèrè fún àánú tó mú ìdáríjì wá. Jésù Kristi ọmọ Ọlọ́run ó yẹ yọ̀ǹdẹ̀ fún wa. Yálẹ̀ sí mímọ́. Gbogbo bí tí a ti ń gbóhùn mi ẹ̀jẹ̀ Jésù kò sọ yìí mímọ́. Agbára jíǹde kó mi sí ẹnì kankan. Èyí tẹ́ wà ní ipò dùbúlẹ̀ àìsàn. Ẹ̀jẹ̀ Jésù kó wò yín sàn. Èyí tẹ́ nílò ìmúláradá lórúkọ Jésù ẹ lọ rí ìmúláradá. Mo gbàdúrà lórúkọ Jésù ẹ ò ní dùbúlẹ̀ àìsàn. Èrò ọ̀tá ò ní ṣẹ. Ọkàn yín á balẹ̀. Orí bẹ́ẹ̀ kò yí padà. Jésù Olúwa wa. Yàwá láwọn ìgbà kan sẹ́yìn ṣe fọ́nrán kan ẹ sọ pé kí very dark man kú lọ máa fura dáadáa pé kó fura o kí ìkan tí táàrò kó má lọ ṣẹlẹ̀ sí. Láìpẹ́ wá ní ọba kan ní Ìwó àbí ní Ìwó náà ni wọ́n wá fi very dark man jẹ oyè ilẹ̀ Yorùbá. Ṣó tiẹ̀ kọ́kọ́ lẹ́tọ̀ọ́ náà kí a fi ẹni tí ò ń ṣe ọmọ Yorùbá jẹ oyè ilẹ̀ Yorùbá tí àwọn ọmọ Yorùbá sì pọ̀ pé a lè fi jẹ tí a fi wọ́n jẹ. Á dára fún wa. Ọ̀nà méjì ló pín sí. Ó lẹ́tọ̀ọ́ lójú àwọn kan. Kò lẹ́tọ̀ọ́ lójú àwọn kan. Ṣùgbọ́n ẹ̀san nígbà tí wọ́n bí ọmọ sínú rẹ̀ tí kò wúlò ṣé wọ́n ní mara tàbí joyè. Tó bí ọmọ sínú ìlú yẹn tí kò wúlò. Ṣé wọ́n ní mara tàbí joyè. Ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ẹ̀ mọ́ tó pa Yorùbá kù ni. Kí ló ń pa wá kú? Ọ̀tẹ̀. Ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ìlara. Ṣẹ́dẹ̀ wá rí Yorùbá ló ní ìgbéraga. Ọ̀tẹ̀ ìlara àti ìgbéraga. Mi ò tí tó tán. Èmi dẹ́gbẹ́ mo ń bẹ Ọlọ́run ni. Mo dẹ̀ ń bẹ àwọn èèyàn tó ń wà kátẹ́kù láti ràn mí lọ́wọ́. Màmá máa sọ níbi tó yẹ kí n ti rí ìrànlọ́wọ́ gbà pé mo jù wọ́n lọ. That is so possible ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká kíyèsí títí mo fi ní kó rí bẹ́ẹ̀ ni pé nílùú ẹlòmíì nílẹ̀ Ìgbò ẹ lè fi Yorùbá joyè mẹ́. Ẹ lè fi Yorùbá joyè mẹ́. Nílẹ̀ Ìgbò. Nílẹ̀ Haúsá gan ẹ lè lọ mú Yorùbá kẹ́mi joyè ilẹ̀ Haúsá. Wọn ò ní gbà. Yorùbá ni mọ́tò ẹgbẹ́ wọn máa dákú sí títí àníyàn ẹni tí mo kí lánàá tó ṣe gbọ́nkú kò ní dúró. Ẹ jẹ́ kọ́kadà mọ́là bàjẹ́ àbí kí mọ́là lásídẹ̀ǹtì. Bó sí èrò tí mọ́là lè gbé wọ́n máa dúró ni. Wọ́n máa dúró ni wọ́n máa fèdè fèrè lọ́wọ́ àwọn pé kí ló ṣẹlẹ̀. Tó bá rí pé tough things ni wọ́n ò ní lọ. Wọ́n máa dúró wọ́n máa ẹ̀pọ̀ ara wọn. Ó ń ṣàwà Yorùbá yìí. Yorùbá lẹ́pẹ̀ lẹ́ẹ̀fídà lálẹ́ gara. Yorùbá fẹ́ pé ọ̀tẹ̀ ìlara ìmọ̀tara ẹni nìkan ó ti bà Yorùbá jẹ́. Yorùbá wa ó ṣe rí nìyẹn. Tí a bá tètè súnra àwọn nǹkan ẹ ló máa ṣẹlẹ̀. Ló máa ṣẹlẹ̀ lọ. Ó máa ṣẹlẹ̀ lọ. Ó máa ṣẹlẹ̀ lọ. Ẹ̀ńgbà tí mi fẹ́ bọ́ sórí ipò ìwọ dìtẹ̀ mi. Ìwọ tó dìtẹ̀ mi ẹgbà tó ń náà wá dórí ipò òun náà wá ṣe fún un. A máa rán oró. A lẹ́mìí ìdáríjì. A ní ìlara. Yorùbá dẹ̀ ní ìgbéraga. So ó máa rí bẹ́ẹ̀. Gbogbo àwọn nǹkan yìí níbi tó bá ti ń wà àwọn nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. Ó máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni tó ní ẹ má rìn lórí odò, ẹ má ṣe panṣágà, ẹ má ṣàgbèrè, ẹ má ṣe bọ̀rìṣà. Táwa ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn àwọn nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀. So àwọn nǹkan kan wà tó yẹ pé no kò ní ìdígbà ẹ̀ṣẹ̀ tí ń wọnú ẹ̀mí lọ lórí yìí. That's normal thing. Àfẹ́ mo bá lágbájá lábà irọ́ o Yorùbá wọ́n ní tẹríba fúnra wọn. Ojú mi mú ojú ẹ òun ni Yorùbá máa ń rán láyé. Ẹ lọ wo gbogbo opportunity tó yẹ kó Yorùbá wà ń bẹ̀ nítorí ìlara ìgbéraga ìmọ̀tara ẹni nìkan. At the end of the day wọ́n máa padà lose ẹ̀.
òun ló yẹ dépò àwọn èdè míì ló máa padà gé nìkan yìí tí a bá lọ stop àwọn ìwà kan wò ká pín Jésù dọ̀la ká pa nọ́bì dọ̀túnla torí pé àwọn ìwà kan wà lọ́wọ́ wa tí òun kì í jẹ́ kí àdúrà gbà ẹ jẹ́ ká take or leave it tí a bá ti sọ àwọn ìwà kan lẹ̀ wà láìkọ́ kí tilẹ̀kùn mọ́rí kí wọ́n bíríbírí fún èèyàn ó láwọn ìwà kan wà fẹ́ kó yẹ kó ti jù owó ẹ̀ kí wá lọ kí máa lọ́ra gbogbo materials ayé tí ò bá ju àwọn ìwà kan lẹ̀ ẹ̀ ń ṣiṣẹ́ àánú fún yàn ó wá débi tó yẹ kó ti rí àánú gbà ó wá kó ga sókè báyìí. ó wá fìwà bàjẹ́. ọ̀tọ̀ ni wà náà ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ ni mọ̀ ṣùgbọ́n tẹ́ bá nímọ̀ tẹ́ lẹ́sìn tẹ́ lóye tẹ́ lóògùn tí ẹ bá ní ìtẹríba ó máa bà gbogbo ẹ̀ jẹ́. èèyàn pè mí gẹ́gẹ́ bí wòlíì ó fẹ́ gbàdúrà ó wá kó ṣódà rẹ̀ èmi náà máa wọ pé ṣe àwọn lè lówó níbi tèmi náà wà yìí ẹ̀mí Olúwa ṣì ń gbé níbi tèmi wà. ó nílò mi ló ṣe tàn mí wá. God bless you. èmi náà tún máa nílò ìrànlọ́wọ́ àwọn ènìyàn kan tí bá wá ti wá fi ìgbéraga sí wọn ò ní ṣe torí ẹ̀ lóye dé pọ̀ lórùn gbójú gbogbo ẹ̀dá lọ́sà ibi tí mo bọ́rọ̀ mi lọ nìyẹn tó bá sọ pé yàn kan stupid kò wúlò Ọlọ́run gbọ́njẹ̀ dànù Ọlọ́run máa sọ pé mi ni mo dá kò nílò tọ́ o ṣùgbọ́n tó máa nílò wà lọ́wọ́ ẹ̀ ṣàdìtú lọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ẹgbọ́n náà afárá kan tí mo ṣe o lè rọ́pò òun bá kọjọ tó jẹ́ pé òun bá dàrú ni ìwọ́dẹ̀lẹ̀ àwọn èèyàn dẹ̀lẹ̀ máa wọ́n níwọ̀n pé ó dàrú ni kọ́lọ́run dẹ̀ rí pé òun kójọ fóun ni so ìdá olójú méjì ni ó gbẹgẹsà so ó máa rí bẹ́ẹ̀ so tó bá wo nínú ayé yìí èèyàn ọjọ́ ní gbogbo wa èèyàn tó kúrò Nàìjíríà tó lọ sí US tó lóun fẹ́ lọ jọba mi táwọn tó wà ń bẹ ò bá fi ìmọ̀ ṣọ̀kan tán ní ìlú yẹn àjọjá jọba lé wọn lórí àwọn ọ̀jọ̀gbọ́n gbọ́n tí mò ń sọ yìí àjọjí máa jọba lé wọn lórí sà á wà níbí báyìí a bẹ̀rẹ̀ látòrí foundation èèyàn kan wà jọ́njọ́sìn àwa gbé raft a bẹ̀rẹ̀ aṣerúfin àwa bò tán kò wá níwà àwọn tó pọ̀ lẹ́yìn máa jọba lé lórí so that's just simple arithmetic ọ̀rọ̀ tí òun ṣe nǹkan tó le ni so èèyàn tó fẹ́ ókè ẹ̀yìn nígbà tó fi joyè yẹn sì làwọn Yorùbá ṣe mọ́ pa wọn wà ń bẹ̀ kí ni ìwúlò wọn kó tó di pé wọ́n tó fi joyè. ṣèbéyàn kan ló sọ àyà ó lógun kò lógun ó lọ́lọ́run kò lọ́lọ́run ó mọ̀yàn kò mọ̀yàn ó fi Ọlọ́run síwájú gbogbo tó ṣe ó dẹ̀ succeed. Bíbélì wípé ẹni tó bá mi kójọ òun ni mo mọ̀ mi ò mẹ́ tó bá mi túká àwọn kan nímọ̀ wọ́n ní rank wọn lè lọ fèsì rẹ̀ àwọn kan dẹ̀ lọ́wọ́ lọ jagun ṣé gbogbo àwọn tó lọ lóde yìí òun ni Yorùbá fi sọ pé mi ò lè wá kú kó lè jóye lè bàbá ẹ̀ ẹni tó lọ jagun tó dé òun ló succeed wúmọ̀ ìyàwó kan ní àwọn fún lẹ́bùn aṣọ ọrùn wọn mọ́ ìwọ lọ fèsì challenges tó fèsì kò dé kí wọn lọ gbẹ̀bùn yẹn wúmọ̀ ẹ̀ àbúrò kú wá ti rí mẹ́ èèyàn wà láàrin ibi tí ọkùnrin ò ti balẹ̀ ẹ̀mọ́ nǹkan tí ṣọ́ọ̀kì ní so gbogbo no need the treatment síbẹ̀ náà ẹ lè tẹ́ Yorùbá lọ́rùn ọ̀pọ̀ ní tinú ẹ máa tún láwọn tó sọ pé irọ́ o kò rí bẹ́ẹ̀ so ìwọ tó bá ń gbọ́ ta aráyé o ò níbi tó ń lọ ni mo fẹ́ ṣí gbogbo wa níyè ẹni tó bá níbi tó ń lọ kò kí ń wo ọ̀tún kò kí ń wo òsì ó máa ní focus lórí ibi tó ń lọ yẹn. Yes tàbá wo program tá a ṣe àti ráwọn tó máa bú wa lábẹ́ kọ́mẹ́sẹ̀ àti ráwọn ìgbà kan ṣe mi kì í sọ fún yín ni àwọn mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ọmọ ìmọ̀ ìmọ̀ mi fẹ́ kúrúkọ ló ń tẹ́lẹ̀ mi fẹ́ kúrúkọ ló ìgbà tó yá mo adapt ẹ pé well people will say
ìgbà tó àwọn kan tó sọ pé màmá nǹkan tẹ́ sọ yìí ọ̀rọ̀ ọgbọ́n ni àwọn kan tún ní ọ̀rọ̀ òmùgọ̀ ni àwọn tó lọ́rọ̀ òmùgọ̀ yẹn náà mi ní kó dànù máa try láti wá mistake mi láàrin mi máa dẹ̀ ṣe normal thing so wọ́n máa fi joyè náà wọ́n ṣe ní fi joyè ẹ̀yin tẹ́ nílùú kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń wò kọ́ tó má jòjì wá síbẹ̀ kí ni pa yín níbẹ̀ ṣàrò pé tẹ́mi ò bá nípa ibi ìyá dúró ni mo gbìyànjú ni mo sapá mi ò sùn gbígbàdúrà fáwọn èèyàn lọ́sàn-án lóru nínú ẹ̀ làwọn kan sọ pé ń táwa náà níta lè fi ràn yín lọ́wọ́ rẹ̀ èmi náà gbogbo tí mo lè fi ràn yín lọ́wọ́ ní àdúrà kí gbogbo ohun tó ń ṣe kó máa ṣe déédéé kó rí ojú rere Ọlọ́run òye òmí ni pé mo gbàdúrà fún Ọlọ́run òun ní pé wọn ní fẹsí tẹlifíṣàn ṣùgbọ́n kí Ọlọ́run kó lè ṣe kó lè bá wọn ṣe ogun yẹn ní àṣẹ wọlé sọ ìdí nìyẹn wọn máa fi joyè àwa Yorùbá náà jẹ́ àdìde ọlọ́kadà mélòó lẹ́rìn di Yorùbá mọ́ gbogbo ọ̀nà fẹ́ ṣe yahoo òṣìṣẹ́ ọwọ́ mélòó ló ń ṣiṣẹ́ ọmọ Yorùbá mélòó ló ń ṣiṣẹ́ ọwọ́ nísìnyí mọ́ so tó bá wá yá tí ìjọba wa kàn dìde ń dọ́kọ̀ pé àwọn tó fẹ́ ṣiṣẹ́ tó bá jẹ́ Haúsá náà ni tó fẹ́ kọ́ṣẹ́ mẹkáníìkì ó yá máa ra irinṣẹ́ lọ àwọn sọ pé wọ́n rí Yorùbá lẹ̀ Haúsá náà ń ṣe lóore níbo làwọn Yorùbá wà ẹ má jẹ́ ká máa tọ́ra wa ṣe rí Ọlọ́run nìkan ni kò ń tàn wá láyé mo jẹ́ wòlíì Ọlọ́run mi ò ṣe fi Ọlọ́run ẹ wá ní kọ́lọ́run gbọ́ tèmi kó lè gbọ́ gbogbo táwọn olórí wa ṣe lọ́ba tó lọ fún jù Ọlọ́run kọ́ lè ṣe ó ní ẹ ṣe ẹ kúrú ò bá kúrú ó ní ọdọ́gba ò bá dọ́gba àwọn kọ́lẹ̀ wà mẹ́ wọ́n bá kúrú wọ́n máa dọ́gba tí wọ́n ló máa gbọ́ Ọlọ́run kò rẹ́dí láti ṣẹni tí ò gbọ́rọ̀ sí lẹ́nu lórí yes ó ní Ọlọ́run owó ní èmi so kí wá ní mélòó àwọn èèyàn àdúrà wa gbà ojú òní tiwa kí gbogbo àwa Yorùbá náà dìde lẹ̀ káyé sunrun kórun sọ bó ṣe rí nìyẹn sá. ìyá wa wòlíì kan bí akéde pé wọ́n ní evangelist àbí kan tá a bá lè pè wọ́n rí fọ́nrán wọn ní TikTok lẹ́yìnjọ́ mẹ́ta yìí tó máa ń sọ̀rọ̀ pé àwọn ohun tó ń sọ tí èmi fẹ́ bí yín gangan gẹ́gẹ́ bí wòlíì tó nípè ní pé ìyá yín sọ pé púpọ̀ kan tó wà nínú Bíbélì wípé ìtàn lásán ni wòlíì dẹ̀lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí pé ìtàn lásán ni nǹkan tó pọ̀ jù nínú Bíbélì pé kò kí ń sọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì kílẹ̀ lè sọ sí. á dára fún yín àmín àdúrà yín àgbà àmín Jésù níbi tó kọ wájú sẹ́nìkan ẹ̀yin ló kọ sẹ́lòmí àwọn ọ̀jọ̀gbọ́n máa gbọ́ tí mo sẹ́ ẹ má bínú gbogbo ẹ̀yin Bible scholar ẹ má bínú gbogbo ẹ̀yin Bible scholar ẹ má bínú o gbogbo ẹ̀yin tí ẹ kì í ṣe Bible scholar ẹ porí ẹlòmíì ti sòkodò gbogbo wa mo ṣàbẹ̀yìn torí Ọlọ́run ẹ má bínú ẹ ṣàwò mí pé tó bá yẹ pé ilẹ̀ bírú mi lọ́mọ kò síbi tẹ́fẹ́ tì mí sí mo bẹ̀yìn o ẹ̀yin àgbààgbà mo bẹ̀yìn ẹ̀yin tá a jọ déédéé mo bẹ̀yìn ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn mi mo bẹ̀yìn o arúgbó ọjọ́ má fẹ́ yìí ṣe ìdálẹ́bi fún mi ẹ gbọ́ mi sà ó lè ní ìtàn ni ìtàn ló jọ lójú tiẹ̀ ẹ gbọ́ mi ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ò ní lọ láláì má ṣe ẹ mọ̀ pé òun kà kún ìtàn ìjọ tó máa mọ̀ pé kò ń ṣe ìtàn ó ń bọ̀ ẹjọ́ revolution táwa wà yìí àkọsílẹ̀ wà fún àwọn ọmọ wa tó ń bọ̀ bẹ́ẹ̀ni àkọsílẹ̀ wà fún àwọn ọmọ wa tó ń bọ̀ ẹ tí ìrìbí tẹ́tí fẹ́ lọ gbaṣẹ́ tó kọ̀ dárúkọ sọ́ni ní àná náà sọ́ni mi yíyá ọmọ ọ̀rẹ́ mi kan èèyàn gidi ní adé tó gbé sọ́ni mi wọ́n lọ bò mí wọ́n ní èèyàn burúkú ni ẹ má fún sọ́ni mi wọn níṣẹ́ orúkọ bẹ́ẹ̀ lọ́rọ̀ Ọlọ́run ṣe rí o kò sí kan tó ń jẹ́ ìtàn ẹ̀gbọ́n tí Yorùbá ní ń tàbá bá tàn àníbàrọ̀bá àrọ́bá ní bàbá ìtàn àrọ́bá ní òwe lọ́lọ́run fi ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ọdún Bíbélì òwe ló fi pa fún wa èwo ló lọ́bẹ̀ tí ò ṣe àwọn ti dẹ̀ràn ṣé kò ṣe ó ti wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ ló ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ó ti wà látètè kọ́ ṣe ìtàn ní lójú títí ẹ̀ ẹ sọ fún wọn pé irú ẹni yẹn kó lọ gbọ́ ìtàn lé bàbá wọn ọ̀rọ̀ Ọlọ́run ní Bíbélì kì í ṣe ìtàn ó mú wa lọ sínú ìwé ìrántí ni láti lè mọ bá a ṣe fẹ́ gbégbé ayé tiwa
láti lè jẹ́ ká mọ̀ bí a ti fẹ́ bá Ọlọ́run rìn. So ìtàn ní lójú títí wọn bẹ́ẹ̀ lójú ti tèmi dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ni. Ó dẹ̀ ní kí inú ọ̀rọ̀ kò ní lọ láláì má ṣe. Ó wá sọ ní mo gbé ọ̀rọ̀ mi ga ju orúkọ mi lọ. Ọ̀rọ̀ rẹ̀ ni. So ìtàn ilé tí wọ́n ní. So mo bẹ̀ wọ́n má bínú tó má rí afárá yìí. Kì í ṣe ìtàn ní ọ̀rọ̀ Bíbélì. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni. Fẹ́ni tó bá ní òye ẹ̀mí. So tá bá pè ní pé wòlíì. Oh God, mi ìfẹ́ kí program yìí lọ long. Ẹ jẹ́ ká kó lọ long kó. Nínú fara tí mo ṣe láyé, àwọn èèyàn béèrè question. Wọ́n ní kí ni ẹ̀bùn, kí ni ìpè. Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́ mi sà. Láìsí ẹ̀mí mímọ́, ara ò jẹ́ nǹkan kan. Ṣé wá rí ẹ̀mí ló ń gbé ara dúró? Ara ń gbé ẹ̀mí dúró. Àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ pọ̀ ni, ṣùgbọ́n wọ́n yàtọ̀. Béèyàn bá nípè, tí ò bá ní ẹ̀bùn tó fẹ́ fi ti ìpè yẹn, ó ṣe é ṣe kí ìpè má fún un. Béèyàn bá wá ní ẹ̀bùn tó bẹ̀ jẹ́ pé báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí níbi tí mo ti ń kọrin, mo dẹ̀ rí ìṣípayá, wọ́n dẹ̀ ń pín kì, wọ́n dẹ̀ ń kí másákì, mo dẹ̀ rí ìṣípayá, mo kàn rí ọwọ́ tó mú ákáṣífù, ó dẹ̀ nu àwọn èèyàn lómi jẹ́nu, ó rí ni. Ẹgbọ́n mi sà, ìyẹn ní ẹ̀bùn. Ìjìnlẹ̀ agbára ní pé solution. Bí kan tó rí ẹ ṣe máa wá sí ìmúṣẹ. Èèyàn lè rí ìran. Ó lè má rí solution. Ó lè jẹ́ wòlíì kó má jẹ́ alásọtẹ́lẹ̀. Ó yàtọ̀ síra wọn sà. Sọ̀jẹ́ rí pé ìgbà tẹ́ máa sọ́sẹ́ ní wòlíì ni wọ́n. Ṣùgbọ́n ìpè tá pè wọ́n ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ ni kọ́tà pè wọ́n fún. Wọ́n ní òye nínú ọ̀rọ̀ Ọlọ́run. Náà fi ní pé ìtàn ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe ìtàn, ọ̀rọ̀ ìjìnlẹ̀ ni. Ìdá olójú méjì dẹ̀ ni. Ẹni tó bá jẹ́ Bible scholar, má máa bá wọn kóòtù Bíbélì mọ́, má máa lérí lórí Bíbélì. Torí a sọ fún ẹnì kan pé kúrú, a tún sọ fún ẹnì kan pé ga. Sọ Ọlọ́run gbọ́n. Ó mọ̀ pa ayé yóò yí kú. Ìtàn lé tí wọ́n nìyẹn. Bẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run làwọn ń kà. Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ ní agbára. Àlàáfíà. Yàrá tilẹ̀ ní fún ara líle ni. Ẹni tí mo ní gbogbo èèyàn náà ni pé gbígbàdúrà. Ẹ sinmi nínú Olúwa. Ẹ jẹ́ ká ní ìsinmi, ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ nínú Kristi Jésù, ẹni tó fi agbára fún wa. Ìyẹn ni ó máa tọ́jú ara ẹ̀. Òun mú ò sọ́pá pé kó lọ bọ òrìṣà. Mi ì sọ́pá pé kó lọ wọ inú ẹgbẹ́ ìmùlẹ̀ kan. Mo ń sọ́pá nípa pé kó nígbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run tó ń sìn kọ́kọ́ wádìí ẹ̀ kó tó sìn. Kọ́kọ́ dàmọ̀ kó tó pè é. Tó bá ti dàmọ̀ tó ti wádìí ẹ̀, ohun gbogbo tó kù ó máa fi fún ẹ. Sórí à ń ṣètò yẹn ìmọ̀ ló débẹ̀. Yes, ìmọ̀ ni agbára ọ̀run lẹ̀ ni. Agbára ẹ̀mí mímọ́ wà. A sọ fún pé bọ́ sínú odò lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣóòṣà ló sọ fún pé kó lọ bọ̀. Ohun gbogbo ó ń ṣiṣẹ́ nínú ara. Màmá kan tó wá béèrè lọ́wọ́ mi nínú afárá tí mo ṣe lọ́yìn. Àwọn èèyàn béèrè question gan. Ẹ jẹ́ ká sinmi ní Olúwa. Kọ́kọ́ gba agbára ẹ̀mí mímọ́ náà. Tí agbára ẹ̀mí mímọ́ bá wà nínú ẹ̀, o ò ní béèrè mímọ́ fún rẹ̀ ló máa túmọ̀ ọ̀rọ̀ ẹ̀ fún ẹ. Bẹ́ẹ̀ni ni èmi ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá pàdé mi. Kọ́kọ́ gba agbára ẹ̀mí mímọ́ náà. Ṣòro ìtòkùn wọ́n lè oníbíbélì lè oníwàásù lè wàásù. Ẹ̀mí mímọ́ fún rẹ̀ máa tún ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run fún ẹ. Tọ́jú ara ẹ̀yìn omi nípò òṣòṣà o. Má jẹ́ kó pé ó fún ẹ ní zẹ́ẹ̀dì. Ohun tó bá ti pè tó ti pè yàn, ẹ gbàdúrà fún mi. Wọ́n ti gbé ìgbésẹ̀, wọ́n ti ra màtí àwọn ti ṣiṣẹ́. Tí o bá ti rí àmì, ajẹ́pára ẹni nǹkan wà, wọ ìtúwọ́ dànù. Inú wọn ṣòṣà, sinmi ní Olúwa, nígbàgbọ́ nínú Olúwa, mo ń gbóhùn lọ lọ́rùn. Ọgbọ́n orí ṣe débi pé, kó pẹ́ ní kápọ̀ kó dọṣẹ́, ká lè wí èrí ara wa kúrò. Ọgbọ́n orí ṣe débi pé, ìmọ̀ nísà. Ìmọ̀ ṣe débi pé, kí complain dá complain sílẹ̀. Kọ́dẹ̀ máa ṣe close up torí pé wọ́n fẹ́ ká fọ ẹnu wa kó mọ́. Ìmọ̀ ló débẹ̀. Ìwọ tó bá wá mú ìmọ̀, tó bá wá sọ ìmọ̀ dò òòṣà nínú ọkùn ẹ, á jẹ́ pé ìwọ ló ń sin òòṣà. Èmi ní ìmọ̀ débẹ̀. Mo ní ìmọ̀ débi pé ṣe ìtúwọ́ kí èérí kúrò lára ẹ̀. Káàánú wọlé. Yes.
ìmọ̀ ló débẹ̀ mi ò sọ pé kó má sinmi lé Olúwa kò sí ètò tó lè ṣe láyé tí ò bá ti ní Kristi ohun asán ni bó bá lówó gan bó bá lọ́lọ́run wàá ná tójú àmọ́ àwa padà wá Ọlọ́run kọ́kọ́ wá Ọlọ́run náà tó bá ti wá tó ti rí gbogbo tó léyìn ó máa tẹ̀ lọ́wọ́ ẹ̀sìn mi ní Olúwa àlàáfíà. Yeah, the Bible comes back, God actually comes. Phone number mi ni 08026040244. Second line mi 09061346865. Lórúkọ Jésù àdúrà wa máa gbà. Mo wá fi àkókò yìí súre fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí orí òkè yìí. Kó lòbó yín ò ní ṣòfò. Kòkò yẹ fún yín ò ní gbẹ. Ọ̀nà ò ní dímọ̀ yín. Orí bẹ́ẹ̀ kò yí padà. Jésù Olúwa wa.